nǹkan bíi 18th century ni ọmọkùnrin àgbẹ̀ kan gbégbó Ẹ̀gbá tó ń porúkọ ẹ̀ ní Lísàbí Agbòǹgbò Àkàlà. agbópójọ́ ọmọkùnrin tó ga tó sígbọnlẹ̀ tó ń gbé nígbẹ̀yìn àmọ́ ọmọ ìtòkú ni wọn sì mẹyẹ tó ṣú. wọ́n fi kún pójọ́ ọmọkùnrin tó lọ́yàyà ó já kíkanjú ó sì lẹ́mìí ìtẹríba. ìtàn jẹ́ kó máa yé wa pé ní gbogbo àsìkò yìí gbogbo Ẹ̀gbá wà nínú ìlà ìlò tó ń ti fọwọ́lágbáni lójú Aláàfin tó ń gba ìṣàkọ́lẹ̀ nípasẹ̀ òun ajẹ́lẹ̀. ohun tá a gbọ́ nípa wọn ajẹ́lẹ̀ ìburú jáì wọ́n sì dájú débi pọ́rọ̀ wọn sọ wọn ará Ẹ̀gbá tí wọ́n sì gbà kámú. àmọ́ ibi táwọn ará Ẹ̀gbá ti gbà kámú ni Lísàbí ti ń pète pèrò láti gbọ̀n wọn ará Ẹ̀gbá lẹ̀. ni Lísàbí bá ṣàmúlò àǹfààní rògbòdìyàn tó bẹ́yọ lọ́yọ̀ọ́lé lẹ́yìn tí Àfọ̀njá dìtẹ̀ mọ́ Aláàfin Àọ̀lẹ̀. bí Lísàbí ṣe sọ ẹgbẹ́ àárọ̀ tí wọ́n fi ranra wọn lọ́wọ́ nínú oko ẹgbẹ́ ọmọ ogun rèé tí wọ́n sì sọra wọn lẹ́gbàá olórogún. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ohun wọn ṣọ̀kan wọ́n sì pète pèrò láti ṣèkọlù sọ́wọn ajẹ́lẹ̀. ìgbà táwọn ajẹ́lẹ̀ dé Lísàbí yan ọmọ ogun sẹ́gbọ̀n oníkálukú wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dúbú wọn níṣòòṣe débi pó kéré tán ajẹ́lẹ̀ bíi 500 ni wọ́n ṣekú pa lọ́jọ́ náà. làwọn tó rí kó yọ bá lọ ròyìn fẹ́ni tí ń ṣe adelé Aláàfin lásìkò náà ìyẹn Báṣọ̀run Àṣàmú. ẹ̀wẹ̀ Báṣọ̀run Àṣàmú lè ké pé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá láti wá ràn án lọ́wọ́ látàrí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ló bá kọ́ ọmọ ogun jọ láti Bàràpá tòun tọ̀yọ́ láti lọ kojú àwọn ọmọ ogun Ẹ̀gbá. ni wọ́n bá mórílé gbéyè pẹ̀lú ìrètí láti lọ jẹ́run àti láti gbé orí Lísàbí lọ bá Aláàfin lọ́yọ̀ọ́. àmọ́ ohun tó rò kọ́ ni wọ́n bá látàrí bí Lísàbí ṣe pàṣẹ fún gbogbo àwọn aráàlú láti fìlúlẹ̀ tóun àtàwọn ọmọ ogun ẹ̀ sì lọ farasin sáfonífojì láti máa retí wọn. ìgbà táwọn ọmọ ogun Ìbàràpá tòun tọ̀yọ́ dé ṣíkún báyìí ni Lísàbí tòun tàwọn ọmọ ogun ìrá wọn mú látàrí bí wọ́n ṣe kó sínú pápẹ́ wọn nírọ̀rùn. báwọn ọmọ ogun Ẹ̀gbá ṣe borí rèé tí wọ́n sì gba òmìnira kúrò lọ́wọ́ Ọ̀yọ́ ni wọ́n bá yan ọmọ ogun kan lábẹ́ ìdarí Káṣí láti lọ dúró ságbègbè Òṣìẹ̀lẹ̀ kí wọ́n lè dojúkọ ìkọlù kíkọlù tó bá ń bọ̀ láti ìlú Ìbàdàn. a gbọ́ pé gbà tó ṣe sáà Lísàbí Agbòǹgbò Àkàlà fínú fídọ̀ wọnú gbó Lísàbí lọ láti lọ pòórá léyìí tó jẹ́ káyéfì ńlá títí dọjọ́ òní ni wọ́n bá ń pe gbogbo ọmọ Ẹ̀gbá nílé lóko lọ́mọ Lísàbí Agbòǹgbò Àkàlà tí wọ́n sì tún máa ń ṣàjọyọ̀ ọdún Lísàbí lóṣù kẹta ọdọọdún ní ìrántí iṣẹ́ takuntakun tòun tòmìnira eléyìí tó mú bá ìlú Ẹ̀gbá. ẹ má gbàgbé pé nǹkan bíi 60 ọdún lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n lọ tẹ̀lú Abẹ́òkúta dó lábẹ́ẹ̀dárí Ṣódẹkẹ́ lọ́dún 1830. wọ́n ń fàsìkò yìí ṣàgọ́ láàfin sẹ́ni tí ń ṣaláké tilẹ̀ Ẹ̀gbá ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ kẹta CFR. kábíyèsí adé apẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àdókìnní. nígbà kan rí once upon a time Oyèdélé Ìgbàyílọ́lá ọmọ Oyèkánmi lórúkọ tèmi.